dìjà kó dìjà tó bá lè dogun kó dogun a fẹ́ fọmọlúàbí ṣe a fẹ́ ṣe legitimately a fẹ́ ṣe peacefully but ẹ gbà ẹ tó bá máa dogun kó dogun Ukraine àti Russia jà kò sí ilé ayé ò parẹ́ Israel and Hamas are fighting the world is not going to come to an end. Súnmọ́ bí ẹ súnmọ́ mi ká tún fi ọ̀rọ̀ jó mi ò tóró ká tún fi tóra wa létí ẹ súnmọ́ bí ẹ dìde ẹ lajú yín ẹ láti yín ẹ la ọkàn yín ṣẹ̀rí tó ń lọ ní House of Assembly kí n tó continue ọ̀rọ̀ mi bàbá Tinubu ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ kú democracy tí gbogbo ìlú tó ti fọ́ ọlọ́mọdé kó fọ́ mọ́ yín lórí tán ẹ pẹ̀lẹ́ mo gbàdúrà fún yín pé ẹ ní ṣubú dànù ṣùgbọ́n àwọn Yorùbá ló sọ wípé tó ṣe bí òwe o pé tí ojú bá ń pojú gbẹ ni òwe ló ń pa fún ni ṣíṣubú tí ẹ ṣubú lánàá èmi ò mọ̀ nǹkan tẹ́ àwọn èèyàn fẹ́ sọ o ṣùgbọ́n lọ́hùn ó ń já yín lé nǹkan náà díẹ̀díẹ̀ ni pé kẹ́ ṣe the needful bàbá Tinubu ẹ ṣe the needful o n tó yẹ kẹ́ ṣe ó ti pé ọdún kan sìn tá ti ń pariwo pé Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ ọdún 8 ni Buhari fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ẹ dìde o bàbá Tinubu ẹ ní wọn sọ fún yín o ẹ dìde kẹ́ ṣe the right thing tí ẹ bá ṣe the right thing ẹ̀yin gan ẹ̀mí yá balẹ̀ ọkàn yá balẹ̀ ẹ̀rẹ̀bi tí àgbà ń rè níjọ́ tọ́lọ́mbá lásìkò dé ṣùgbọ́n tí ẹ bá ṣe the right thing ẹ̀yin gan ò mà lè ní fọ̀kànbalẹ̀ àwọn ọmọ lẹ́yìn náà máa kó lẹ̀ yìí àwọn ọmọ máa lè máa kó lẹ̀ yìí ẹ dẹ̀ rí nǹkan tí àwọn ọmọ Fúlàní ń dán lára wò ẹ dìde kẹ́ ṣe the rightful thing o bàbá Tinubu senators representatives etí yín mélòó ẹ tó 400 ṣé ọgọ́rùn-ún àádọ́rin àbí kí wọ́n pé 400 gbogbo yín dẹ̀ wà ń bẹ̀ Fúlàní ń patú lórí gbogbo yín ẹ wá ní ẹ lọ́yà ẹ lẹ́ dókítọ̀ ẹ lẹ́wọ̀ educated ṣé kìí ṣe miseducation nìyí Fúlàní sọ fún yín pé àwọn ò fẹ́ wọ́n ṣe láwọn ò fẹ́ regional bẹ́ẹ̀ náà ló sọ wípé àwọn ò gbà kẹ́ bánu open grazing àwọn ò fẹ́ ṣe ranch torí ọ̀daràn darandaran ni wọ́n rí gbogbo ibi tí ilé ayé ń lọ ṣùgbọ́n fẹ́ lo AK-47 but wọn ò fẹ́ modern ranching láti máa lọ kó ẹran wọn jẹ Fúlàní sọ fún yín ipe àwọn màálù citizen Nigeria ni wọ́n gbogbo yín dẹ̀ dákẹ́ and give you useless and stupid excuses ṣe ti wá di morons or imbeciles ni tó jẹ́ pé ẹran lẹ́tún máa kà mọ́ èèyàn ní Nigeria àwọn ti bá yín wé yín tẹ́ wà ní Senate àti House of Representatives tí ò bá jẹ́ pé nǹkan mi wọ́n ti forí yín gbálẹ̀ ìlú wo náà ti ń ka ẹran mọ́ èèyàn tí ò bá jẹ́ àwọn ọ̀daràn àwọn ẹranko ènìyàn tẹ́ dà wá pọ̀ tọ́n dé irú pọ̀ mọ́ ṣàpà tọ́n dá adìẹ pẹ̀lẹ́yẹ lẹ́pọ̀ ìlú wo ló ti ń sọ pé ẹran ó ní ráìtì láti lọ síbi tó máa lọ ní orílẹ̀-èdè ìlú tó rí wọn pé ṣé ẹ̀yin bíbù yíyí ẹ̀ gbádùn ni àbí wọ́n sọ yín látara ẹni àbí àbórí yín ò kàn tiẹ̀ fẹ́ pẹ́ ṣá kí ló kọlù yín especially ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní House of Assembly tẹ́ wà ní Senate Haúsá ló gbé bíìlì jáde pé open grazing need to be banned kò sí kankan nu yín tó sọ̀rọ̀ Prince Will Akpabio ó sọ̀rọ̀ tún kó jẹ ọmọ àlè ló máa ń sọ̀rọ̀ tó máa ń kó jẹ wọ́n ní Senate president ni ẹ́ you cannot define what a citizen is non-entity Fúlàní ló wá ń sọ fún ẹ wípé káàwọ̀ àwọn náà citizen of Nigeria ni wọ́n ibi tó bá dẹ̀ wọ́n lọ́lẹ̀ jẹ̀ sí ẹ̀rí pórí yín ti dàrú ẹ kàn kàwé ni ẹ̀ nílàkàì
Eni yìí mi ò wá láti wá fọwọ́ pa yín lórí. Mo fẹ́ wá ṣí yín létí ní kí n sọ̀rọ̀ burúkú fún yín torí pé orí yín ò pé. A dẹ̀ ti ń sọ ipe à ń lọ ẹni rọ́ ni wọ́n Nàìjíríà lè fẹ́ kú sí, ibẹ̀ náà lè máa kú sí. Torí by the time tí kú bá wọlé tọ̀ yín wá lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ máa lọ jẹ́wọ́ fún Ọlọ́run ń tẹ̀gbẹ́lẹ̀ ayé yín wá ṣe. Fúlàní sọ fún yín pé ẹ ní right nínú constitution. Ṣó wà nínú constitution pé ẹran màálù wọn citizen náà tún ni. Ṣé káwọn Yorùbá náà sọ pé ẹdìẹ àwọn àtajá àwọn citizen ni wọ́n lè lọ sóko lóko? Tó bá jẹ́ pé citizen ni kó lọ sí ìlú wọn kó máa lọ ṣe ṣàbá Fúlàní tọ́ ni. Gbogbo èyí tẹ́ wà ní Senate àti House of Assembly ẹ ní balls, ẹ ní guts, you are gutless. Ẹ ní courage, ẹ ní boldness kankan. You don't want to speak truth to power. Wọ́n ti ṣépè fún yín. Tá bá gbàdúrà fún yín pàápàá kò lè mọ yín. Torí ẹni èpè ìwà èpè lẹ́wù. Nígbà tí Fúlàní ní ẹranko citizen ní pẹ̀lú àwa èèyàn, ẹ tí mọ̀ pé orí wọn ti dàrú. Ẹ tí mọ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yóò gbọ́dọ̀ máa bá àwọn èèyàn ṣe. Wọ́n ready láti gbé AK-47. Wọ́n fẹ́ wọ the best plane, the best car. Ṣùgbọ́n wọ́n ready láti rori pé ẹran lójú títì nínú bí sáwọn èèyàn ń gbé kò bá ojú mu. Dẹ̀ ní làákàyè. À ń sọ pé a fẹ́ Yorùbá nation. Ẹgbẹ́ Igboho nítorí ẹ̀. Ẹgbẹ́ Kanu nítorí ẹ̀. Ẹ tì wọ́n mọ́lé. Yìí tẹ́ tì mọ́lé ẹgbẹ́ kú out of the country. Ṣùgbọ́n àwọn ọmọ Fúlàní sọ fún yín pé àwọn ti dá ISWAT sílẹ̀. Islamic State of West African Province. ISWAT is known all over the world as a terrorist organization. But ní Nigeria, organization, legitimized organization ni. Àbúrò Boko Haram ni wọ́n. Insa Pantami wà ńbẹ̀. Igbákejì ààrẹ gan. Òun ni patron wọn, ṣùgbọ́n kò sí kankan nínú yín tó care about it. We are living with animals and you are justifying it. You are all morons. Imbeciles ni gbogbo yín. Ẹ kóra yín jọ ẹ mọ̀jú pé kẹ́ fẹ́ gbowó lọ. Ẹ ń gba 29 million. You cannot even give hard-working citizen ordinary 200,000. They cannot rent an apartment, one single room, for 400,000. But you are collecting 29 million on a monthly basis. Ẹ wá ní kẹ́ má sink ìlú. Olórí burúkú ni gbogbo yín. Olórí burúkú dẹ̀ ní kówó yìí lọ síbi kankan. Tí wigwe ò bá kọ́ yín lọ́gbọ́n, you will land by force, by fire. Ẹ máa land by túláàsì because you are all acting stupidly. Like morons, like imbeciles. I'm not afraid of any one of you. Whatever ṣe bá fẹ́ ṣe kẹ́tẹ̀tẹ̀ abẹ̀rẹ̀ sí ní ṣe. Torí pé kí ni Ọlọ́run gbọgbọrọ Ọlọ́run. His hand is stretched against you people. And that's why you are thinking like crazy people. Any common sense or wisdom anymore. You want to ruin the country? Your children will be affected. Your grandchildren will be affected, but you don't care. You are all narcissists. Your nature ought to defy common sense, wisdom. Torí náà lẹ ṣe ń hùwà bí aṣiwèrè. Aṣiwèrè ni ẹ dẹ̀ fẹ́ fi ilé ayé kọ́rọ̀ jọ, ẹ dẹ̀ ní dúró jẹ. ISWAT is Islamic State of West African Province. So you want the Christian to now to say, we want to start our own Christian province. Ẹ fi 90 billion ẹ kó lé wọn lọ́wọ́ kan lọ sí Mecca. Ṣé ń gbà tán dé wọ́n dá industry lẹ́ni? Ẹ tún máa bọ́ wọn. So if the Christian now says they want their own money too, you will not start talking. If the traditionalists say they want their own money, you will not start agitating. Sharipe ti ya wèrè. And you call it one Nigeria. Where is one Nigeria? When the Fulanis can roam about and start killing everybody without any recourse. They will take their cows into people's farm. Is that not invasion of privacy? Is that not trespassing? Is there no law in Nigeria that speaks about trespassing and guilty by that offense? But you people don't give a crap about it. Ẹgbàlẹ̀ máa jẹ́ o.
Kí ẹ lajú yẹn ọmọ Yorùbá ẹ súnmọ́ bíbá yìí kẹ́ dìde kẹ́ bẹ̀rẹ̀ sí sọ fún bàbá ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo kẹ́ sọ fún bàbá Tinubu. If Israel can be established, then Yoruba nation must stand. Biafra too can go. And let everybody go their own separate ways. We can't be with these animals and call ourselves Nigerians. We are not Nigerians. We are a conglomerate of nations. Conglomerate of nations. Yoruba nation. Biafra nation. The Plateau are there. The Edos are there. The Benue are there. Why are you calling us Nigerians? There's no homogeneity. In all of us, we don't speak the same language. We have no moral ethos. We don't have the same philosophy towards life. No culture, no tradition are the same. And you are binding us together and saying that you are Nigerians. We are not Nigerians. There's nothing Nigerian about any one of us. We don't even understand one another. If we don't speak English, I cannot understand an Hausa man. I cannot understand an Igbo man except we speak English. Is English our lingua franca? Is this our indigenous language? The bastard British that took us as a colony, they are speaking their own language. How come they didn't adopt one of our languages as their own language? Are the French speaking English? Are the Germans speaking English? While we Yorubas are going to be speaking English, or the Igbos speaking English? Is that their indigenous language? And you are all there saying you are legislating. You are legislating rubbish. Nonsense. You have all lost your common sense, so you better go and find it and start legislating proper, correct, cerebral laws. Because so that we pay, your cerebral acuity is lost. Ṣé Ògún Fúlàní ló ràn yín ni àbí màlúù tó bá sùn tẹ́ jẹ ló dà yín lọ́pọlọrú lọ́pọlọ lórí kankan mọ́ kí ló ṣe yín gan ṣó ṣépè fún yín ni ṣó bá yín wí ni ẹ dẹ̀ fẹ́ sọ wá aráàlú do lò ṣe fẹ́ sọ wá àpọ̀dà kalẹ̀ ká má lè rorí ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. If Israel can be established in Nigeria, then Yoruba nation will take place. Biafra will also go. The Igbos want to go. Yorubas want to go. Those who want to follow the animals, the Fulani and their cows, let them go. And let's know what is left in the country. Let's divide it. That is why there's a dictionary that says divide, split, separate, divorce. That means everybody can go their separate ways. Or, kò sí divorce nínú yín. Kò sí center separate pẹ̀lú ìyàwó ẹ̀. Among you legislators, gbogbo yín lẹ ní perfect wife and perfect husbands. A lot of you are bastards. You are bastards. I say it with a full chest. Most of you there are morons. Ẹ kàn lọ bẹ̀ ẹ lọ kówó jẹ ni. Owó yẹn ò dé ní last. Kò sí n tó ń pẹ́ lọ́wọ́ anybody àfi Ọlọ́run. It cannot last, so you cannot continue to think the people that are supposed to be your constituents, that are supposed to serve, are dumb or stupid. We are not stupid. A lot of you are not even, you are not elected. You read it. You force yourself there because of the money, because of the largesse. But it won't last. If it lasts, it won't bring you joy. It will not bring you joy. Because you are suffering the common man, because they are voiceless, they are powerless. But that God will speak for them. God will speak for them. Their blood will be upon your head. Those that you have killed intentionally, unknowingly, compromisingly, complicitly, their blood will begin to speak against you. Just like Abel's blood was speaking against Cain. Their blood will start speaking against you from now on. And you people, you will witness, you will experience the fury, the anger, and the onslaught of God. We that were in abroad, you think we want to stay here? We want to come back to our homeland. There is no light 24/7. I have been in America for over 46 years. Except there's a disaster. And at worst, within 48 hours, they will restore light. No good roads. No drinkable water. And yet, you are calling us a rich country. How can we be rich when basic necessities of life
is not even present in the country. But you people want to buy plane. You want to buy Maserati. You want to buy the best, live in the best mansion. While common man cannot afford to live in a decent 1-bedroom. Common man cannot even afford to eat 2 square meals a day in Nigeria. And you say we are rich. And you say we are equal. Is there any equality in that? Those of you that put yourself in that assembly, you have lost your cerebral acuity. You have nothing left in that cerebrum. It is dried up. And you are wasting away. You think you are doing anything tangible? You are wasting away. Baba Tinubu, ẹ sọ̀rọ̀ sókè o. Ẹ má papu ni jẹ o. Tẹ́ bá dákẹ́ nínú situation tá wà yìí, tí ẹ jẹ́ kí Eastward take place. Ẹ gbé Ìgbòho ọdún méjì lẹ́yìn àti Buhari lẹ fi gbé lọ sí ẹ̀yìn odi. Ẹ gbé Nnamdi Kanu ẹ kidnap ẹ gbé wálé ẹ gbé fi sẹ́wọ̀n. Ṣùgbọ́n àwọn Fúlàní wọ́n rìn àtàwọn ọmọ wọn tí wọ́n lè fi dí ìgò kọ̀wé wọ́n gbé K-47 and you will not allow intelligent people that knew where guns come from to carry even a knife. Ẹ dẹ̀ ní wọ́n Nàìjíríà wọ́n ti bá yín wí. Baba Tinubu ẹ mọ̀ pé tẹ́ bá wo kíní mi òtítọ́ ọ̀rọ̀ ni mo ń sọ fún yín o. I'm not mincing words. Mi ò dẹ̀ sọ láti fàbùkù kàn yín. But àgbàlagbà ò kí ń wà nílùú kórí ọmọ tuntun wọ́. Orí wa ti ń wọ́ Nàìjíríà orí wa ti ń pa. Kí ló dé? Èèyàn kì í ṣe lórí náà fi ń ṣe lórí ní ṣẹ́bẹ̀ ilẹ̀ sọ pé ẹ fẹ́ lọ. Ẹ̀yin ló kàn. Wọ́n dẹ̀ ti gbé yín débẹ̀. Ọlọ́run ti gbé yín débẹ̀. Ẹ ṣe the need for ẹ ṣe nǹkan tí àwọn ọmọ ènìyàn ní wọ́n máa dùn sí yín. Ẹ ṣe nǹkan tó ní máa fèpè ránṣẹ́ sí ìrandíran yín. Àtúbọ̀tún yín ẹ̀yin ọ̀rọ̀ ni. Ẹ wojú àti sọ ọjọ́ tẹ́ máa wà ní sáré tí ẹnìkan kan ní bá yín wà ńbẹ̀. Ẹ̀yin ọ̀rọ̀ yẹn ni. Ẹ lè dàgbà tó yìí kẹ́ máa ro àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Ìjọ mélòó ló kù nílé ayé téèyàn fẹ́ gbé tó wọ̀ ìwúrin. Baba Tinubu ẹ ṣe needful o. You need to do the needful. Ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́nìí. Mo wá sọ fún ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ dìde kẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo. Tí Eastward bá lè establish Islamic State of West Africa province. Kí ló dé táwọn ọmọ Yorùbá ò lè lọ? Àwọn adẹ̀ fẹ́ ṣe tiwa legitimately. Gbà. Fulani is imposing whatever they want on that country as if they own Nigeria. Who are they? Do we know them from the get-go? They came to invade the north. And now they are telling us what they want without any recourse. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. Dìjà kó dìjà. Tó bá lè dogun kó dogun. A fẹ́ fọmọlúàbí ṣe. A fẹ́ ṣe legitimately. A fẹ́ ṣe peacefully. But ẹ gbà. Ẹ tó bá máa dogun kó dogun. Ukraine àti Russia jà kò sí ilé ayé ò parẹ́. Israel and Hamas are fighting. The world is not going to come to an end. So if Fulani wants to fight with the rest of Nigeria, ká bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ogun la mọ̀ kò sẹ́ni tó mọ ìparí ẹ̀. Ṣùgbọ́n ẹ̀ lè wá sọ gbogbo adó lọ síkalẹ̀. Àpọnú àyọ̀dẹ̀. Wọn ọ̀dẹ̀ rọ́wá lágbo rọ́wá lágbo ọ̀dẹ̀. Torí pé a ní sùúrù pé a fẹ́ peace. Ẹ dẹ̀ fẹ́ sọ wá di mugun. Ẹ fẹ́ sọ wá di mumu. It's not gonna happen, no. It's not. Tẹ́ bá rò pé bẹ́yà òpònú ni wá àmọ́ nǹkan tá à ń ṣe irọ́ ni o. Dẹ́ẹ̀dẹ́ mìíràn wọ́ ni o. N tó bá máa ṣẹlẹ̀ ẹ ti sún wa kó ògiri. Tá bá fàgbà gan ẹ̀yin gan àgbà. Ẹ̀yin gan ẹ gbà. Àwọn ọmọ ogun ọ̀run dẹ̀ máa tẹ̀lé wa, wọ́n máa support wa, wọ́n máa tì wá lẹ́yìn. Nítorí àjàjẹ́ bí. Fúlàní tá a mọ̀. Tá a bá wọn tán. Wọ́n wọ ìlú wa, wọ́n ń ṣe àràkárà. Gbogbo àlùmọ́nì wa, gbogbo nǹkan ni wa ló ń gbà. Dẹ̀nà yẹn lórí burúkú kan tẹ́ wà tẹ́ ń support wọn. Mọ̀ pé ọjọ́ alẹ́ yín lẹ́ ń jẹ máyé. Ayé àwọn ọmọ yín àti àwọn ọmọ yín òun lẹ́ ń jẹ máyé. Ìyà jẹ bàbá pò. Tẹ́ ẹ bá ṣọ́ra ṣe yín gan, ẹ rí gbé ẹ pè lówó. Títí wígwé kò kọ́ yín lọ́gbọ́n, kò dẹ́rù bà yín. Ọlọ́run á jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín. Ó dàbí pé orí yín ò pé. Kò ń ṣe ọmọ orogun nísìn náà máa bá yín fi rorí. Ìdí ìbọn náà máa fi rorí fún yín. Orí yín á pé. Nígbà tí àwọn ọmọ mẹ̀kúnnù bá ń wọlé tọ̀ yín wá, tó ń fà yín jáde, tó ń lage mọ́ yín lórí. Ẹ gbà. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ̀yin ọmọ Yorùbá ògidì o.
ẹ jáde kẹ́ máa pariwo fún bàbá Tinubu. Yoruba nation must stand. It must be established. Ẹ má jẹ́ kó fi búrẹ́dì kó bá lọ́mọ ọbẹ̀ jẹ́ yìí tá ń gbà yìí gangan ṣe ló dàbí ẹni pé wọ́n ti bójú wa jẹ́ wọ́n ti sàwọn ọmọ Yorùbá di òpònú ọ̀dẹ̀ à ń ṣọ̀dẹ̀ náà à ń ṣọ̀dẹ̀ ṣé wọ́n ń sọ̀rọ̀ mẹ́ran kó kan pa ni kò wọ́ kóníkàlùkù lọ jórúkọ fàdà ẹ̀ o Yorùbá làwọn ń jẹ́ o ẹni tó bá jẹ́ fẹ́ Fúlàní tó fẹ́ jẹ́ Fúfúdè ohun tó bá wọn kọ́ lọ jẹ́ Fulani now is a common enemy in Nigeria, touching everywhere, destroying everybody's property and lives. Irú government wọ́n wá lẹ́ni ẹ̀yin legislative whatever tẹ́pẹ́ra yín ẹ̀yin ò lọ́pọlọ ní ẹ̀rí tó ń lọ́nù ni Àpábíò ṣé ò mọ tó ń lọ́nù ni Gbajabiamila gbogbo ẹ̀yin tẹ́pẹ́ra yín ní tíìmù Tinubu ṣé orí yín ò pé mọ́ ni ọ̀nà Nusi ọ̀nà Ṣọ̀gá ọ̀nà Sànyà or whatever you call yourself Aláké sórí yín ò pé mọ́ ni ẹ̀ ní advice tẹ́fẹ́ fún bàbá Tinubu owó ni gbogbo ẹ̀yin náà fẹ́ kó jẹ ẹ̀ ń wá title ẹ̀ ń wá position gbogbo ẹ̀ ló máa tán kò sí ohun tí ò kí ń tán àfi Ọlọ́run gbogbo ẹ̀ ló máa tán gbogbo ń tẹ gbójúlé tẹ rò pé nǹkan fandafanda gbogbo ẹ̀ lọ́lọ́run máa bọ̀dànù lọ́wọ́ yín àyàfi tẹ bá ṣe òtítọ́ torí ìkà ni yín amúnilọ́wọ́ jẹun ni yín ajẹkẹ́ni má yòó ni yín ṣùgbọ́n ẹ̀yin náà gbogbo ń tẹ́jẹ́ lè máa pọ̀ kò ń ṣe èpè gbogbo ń tẹ́jẹ́ lè máa pọ̀ ẹ lọ kà nínú ìwé mímọ́ aṣiwèrè yín forí ó fi lé ayé kó ọ̀rọ̀ ọjọ́ ni ẹ̀ẹ̀mẹ́ tó máa jẹ́ ẹ̀yà máa kó dáadáa ẹ̀yin kọ́ lè máa jẹ́ ẹ̀yin ìka èèyàn yìí ìka èèyàn ní but ẹ̀rí agbára Ọlọ́run tí kì í bá tì tó máa dá sẹ̀ríà fún yín ẹ̀yin ọmọ Yorùbá ògidì èmi náà ní o ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́nìí ẹ jáde kẹ́ pariwo fún bàbá Tinubu ẹ jáde ní Lagos ní Ọ̀ṣun ní Ògùn ní Èkìtì ní Oǹdó ní Ọ̀yọ́ ní ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá kò sí nǹkan tó bà yín lẹ́rù mọ́ ọ̀run máa wó ni kò kí ń sọ̀rọ̀ ẹ̀yàn kan ẹ dìde kẹ́ sọ̀rọ̀ sókè ẹ gbóhùn sókè ṣé ilé ayé kò sí nǹkan kan náà ilé ayé náà kò sí nǹkan kan ìbàjẹ́ tẹ́ńbẹ́lẹ́kún ìyà àwọn tó ń kówó jẹ náà lọ́mọ aláwọn rí nǹkan kan dìmú wọn ò dé rí nǹkan kan dìmú torí Ọlọ́run kò sí lọ́dọ̀ wọn ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o mi ò sọ jù báyẹn lọ lẹ́nìí màá máa rí yín bá ẹ ṣé ó dàbọ̀.